Alpha. Sino. O text me reply text me now. Agbọ́rọ̀ tó ń sọ, o text ẹ reply. Bẹ́ẹ̀ mo rí text ẹ lóòótọ́, ọkùnrin ṣe gbọ́rọ̀ lẹ́yìn kí wọ́n máa fèsì sí náà, àbí? Kí ló ṣẹlẹ̀? Gbọ́n nǹkan tó sọ ní ìsìn federal. No send message sí wa. Ò ń béèrè lọ́wọ́ wáyé kí nǹkan tó fẹ́ sọ. Ṣàyẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ yìí. A máa ṣiṣẹ́ yẹn náà ni a máa accomplish mission wa. Kí ló ń ṣe ẹ̀? Wà á accomplish mission eléyìí. Ẹ̀mí náà sọ yìí ni. Ara ń sọ. Àyè nọ́mbà ni. Ẹjọ́ ẹ bá àwọn mẹ́ta kan tó sáyé kọjá ń sìn. Ìkọ́kọ̀ tí ó bí òkòkò máa dé, ó kàn tí ó bèrè kọ́tọ́. Ìkọ́kọ̀ tí ó sẹ́yìn bí òkòkò máa dé. Ìkọ̀dúró sẹ́yìn dé àbí. Ibẹ̀ yìí náà gbà. Báyìí. Jálọ. Gbàwá bẹ̀ Ọlọ́run. Àlàyé. Ṣíṣèrè káṣẹ̀lẹ̀ kí ìdè ṣe. Ó yẹ ìfọ̀nì bẹ́ẹ̀ dàrẹ́. Ìṣèrè méjì fọ̀nì bẹ́ẹ̀. Sínú ẹ̀mẹ̀ ṣẹ̀mẹ̀. Ìfọ̀nì bẹ́ẹ̀ dàrẹ́. Ó ti dúró. Àìná wèrè wo ló ń sọ? Àìná wèrè wo? Wo bí ìbàjẹ́ kí n já ẹ tán, tó bá máa lọ́ndẹ̀sì ẹ̀dá ayé bó ṣe wà yìí. Kọ́ ẹ pé yẹ̀sì wàásù lóṣù wa, kọ́ máa lépa ẹ̀ gidi gan. Tọ́dẹ̀sì ẹ̀sìn tí kò bá ti pè wà láì. Ó lọ sẹ́ni wí ẹ̀ ó máa lò ó máa pè kò lọ. Àìmọye lómi tó máa ṣoore fún yàn. Tó yẹ pé ká lọ máa tún padà fi sọ. Kí ló ṣe ẹ̀? Wà á sọ̀rọ̀ kan ń sọ pé ó ṣoore fún ọ. Wà ẹ ká sínú. Ọ̀bọ kò sí ọkọ tá fẹ́ ṣe jẹ́ kí n sọ fún ẹ ẹ̀jẹ̀ wà lójú mi bó ṣe wà yìí tó bá ń gbọ́ ó ti ṣe kí ni ó ti lọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ ò jẹ nǹkan kan. Ayin, mo fi dá ọ lójú. Bí iná bá ń jó lórí omi, pè mí kí n lọ kérú ẹ̀ wá. Yín sì kérú ẹ̀ débí. Àmọ́ ohun tá a ṣe rèé, ń fún ọ ní kinní kan. Kọ́ ọ fi sínú oúnjẹ ìyàwó ẹ̀gbọ́n rẹ̀. Tó bá ti jẹ, ọ ti tán. Mi ò fẹ́ ti bẹ̀rẹ̀ dáadáa. Ìyàwó ẹ̀gbọ́n mi àbẹ́gbọ́n mi. Ìyàwó ẹ̀gbọ́n rẹ̀. Mo rò pé ọmọ tí mò ń sọ yìí. Azin ọmọ yìí, ayé ẹ̀ ti yọ jẹ́ kí mo tẹ̀ sọ. Ayé ẹ̀ ti jáde, ó ti fẹ́ jó tán. Àwọn oṣù wo bí àwọn ọmọ yẹn ni. Ọjà sọ sáà nígbàgbọ́ pẹ̀lú. Dáadáa, tí bá nígbàgbọ́ mi ní wá bí rárá. Ọ̀tán. Ohun táwa ṣe rèé, ń fún kinní kan. Ọkàn fi kàn ní. Tó bá ti rí ibi fi kàn, fún ara rẹ̀ ni ó fẹ́ sí ara rẹ̀ rìn wá bá mi lé mi. Yóò sì wá jẹun tí mo ní ọjẹ. Lọ́ba tán. Yóò fẹsẹ̀ rìn wá bí. Ọmọ wò mí rántí, ọmọ wò mí rántí. Wá bí ọmọ ẹlẹ́wà ṣó wà kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́. Ilé ìtòkọ̀ ló ń ṣe bálabàla tó ń ṣapá bí ìtàn tó ń ṣẹ̀yìn bí àyà. Wá aṣọ fẹ́ kú ni. Ó kọ̀ lọ kúrò ní iṣẹ́ wá sábàlábà ọkọ̀ ló ń ṣe yàmàyàmà. Báwo kan tó ń ṣe o? Àwọn tó wá bá ń bí làwọn náà ṣe kí ni àkèrè. Wá wo bí ṣé nígbà tó kúrò nílùú yìí o sọ pé o fẹ́ lọ kéré òkú wálé ni. Bọ́bí ṣé o fẹ́ kéré òkú wálé ni? Ṣẹ́ni kò lè kéré kò lè báyìí kó fẹ́ kéré kò délé ni kò ní wá sábàlábà kan máa ṣe yàmàyàmà ń bì báyìí. Tó bá dẹ̀ kéré kò délé wò jẹ́ kí sàn kan fẹ́ máa fòkú ẹ̀ ránṣẹ́ sílé. Yẹ́sọ̀ bó jẹ́ ló sọ ẹ̀ wọ́n máa fòkú ẹ̀ ránṣẹ́ sílé. Ó kọ̀ lọ já bàlábà lọ ń ṣe bàlàbàlà ń ṣe bàlàbùlù ń ṣe bùlábà. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn o. Tí o bá débì kan yẹn máa ń fáwọn tó bá ń bẹ̀ ní bà nítorí wọ́n sọ pé ìbà fáwọn ọmọ ìsáńtáǹtì kárímà tún ti àlàkùntì. Fàkùntì yìí lábàkùntì. Àwọn ọmọ ẹni máa ń pè ní kí. Ọ̀yá gbà kọ́ máa jẹ́
ti ń dùn ni ọ̀kan tí mo ń wí. ẹni ọmọ jẹ́. èmi ni èmi ọ̀gẹ́gẹ́rẹ́ náà wá bí iwájú kan bí ìjẹ́ àràwà tó gbé ní sánlẹ̀ láti gbéná ku èmi tí mo dúró pélé mọ́ pàpà kọ̀rọ̀kọ̀ tí mo yagi ẹ̀gbá ọ̀nà gbẹ̀ngbẹ̀lẹ̀kú ni mí tí mo dá síbi òwú èmi ọ̀pápá lagun jáde àṣejù bàbá ojú akékakaka kọ́lọ́rọ̀ gbọ́ tún jẹ̀mí. ní jẹ́ kíni ìgbẹ́bọlá àjèsó òògùn jẹ́ kan pàkan mú kan ọ̀kárí gbogbo ntẹ́gbọ́n rẹ bá ti sọ fún báyìí ni ọmọ gbọ́ ẹyin tó bá ti délé kẹta báyìí gbogbo ntẹ́gbọ́n rẹ bá ti sọ fún ni ọmọ gbọ́ ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé ọ̀yá mo kọ́ jẹ́. àmọ́ gbẹ́bọlá àjè. ọjà yìí. èkó pé kò ní èrò mi ebi pa mí gidi ṣé mi ò rẹ bàbí náà ní ọkọ̀ ìgbà tó lè kí n jẹ́ ayọ̀ rẹ̀ bí pa mí gidi. sọ fún mi pé jẹun pákó tó wá gbé tẹ̀ tẹ́lẹ̀ bá ti fún lóúnjẹ ó tó débí. nínú ìlà pẹ́tàìtì kà tó débi ó wáyà ń bẹ́nu bébí ṣe ń sáré pa báyìí kò yé mi. àní ọmọ ọdẹ. wá inú àtẹ̀bà olè máa jẹ màálù òyò. ó ti di o. ọ̀kárí. Ìwọ. Ọlọ́ọ̀rì ló sọ òun bóyì tó sọ òun ọlọ́ọ̀rì ò ní yí padà ọ̀rì lóòótọ́ o jẹ́ ta. mo ti ẹ̀rọ mi pé bóyá lè bá mi kẹ́ẹ̀tì one or two things torí ilé ò ní ṣe lọ báyìí. kí n bọ́ fi nǹkan kún nǹkan tí ń ṣe wá. rárá nǹkan ọ̀yẹ́ ìpàkọ́ máa jẹ́ jẹ́ kó wọ́ wèrè ọ̀yẹ́ ìpàkọ́ máa jẹ́. wàláìtàlá ẹlẹ́dàá yín tó mo ti jẹ bàbá tó máa bọ̀ ní ìdí mi mi ìlà pẹ́tàìtì. ọ jẹran sí àyẹ̀ ìpàkọ́ máa jẹ́ ọ̀fẹ́ sórí ibú ni. àyẹ̀ máa jẹ́ jẹ́ kó tí ẹ̀yẹ kó wọ́ wèrè jẹ́ kó wọ́ wèrè olórí ibú ọmọ olórí ibú mú kejì dání ẹ̀ ní sórí ire papọ̀ ẹ̀yà mi lákẹ́ mọ́ bínú ẹ má bínú o méjì lọ jẹ ń bẹ o méjì lọ jẹ ń bẹ o òbèdè òkè mi bẹ yín o. ó ti ń bọ̀ wá tó ń sọ látara náà nìyẹn káàdùn kásùn kí ni nǹkan tára lè fẹ́ mu látara òde dàmí dúró sí mi báyìí I don't like it o. ẹ má bínú mi ní fún ló fọmọ yẹn tí ń bọ̀ tó bá kàn ti dé bí báyìí tí ní tèmi. bí mama tó nìyẹn ó ti bó ti ń bọ̀ látara náà nìyẹn. Aina. Ibu ni mo ti ń pè náà, wọ́n ti kókó dá mi lóòrùn ní wọ́n. Aina, ọdún yẹn kúkú náà mo gbé torí ẹ̀gbọ́n kan ní ìdúró sí àná. But Aina, sórí kankan tí mo fẹ́ kọ́ mọ̀ ní pípé ní gbogbo àdúgbò yìí, wọ́n stupid ládùúgbò yìí o, wọ́n stubborn gan o. Cho, mọ́mírí bàbá tí ó ti pọ̀jù ládùúgbò yìí. Because everybody can complain about you. I know ya, ọmọ tí ò dá ní, ọmọ tó stubborn ní, ọmọ ní jàgídíjàgan ní, oní kankan ni mo wá wò pé kí ló dé gangan, kí lọ́mọ gangan ṣe fún yín? Kí ló ṣe fún yín gangan? Lọ́mọ tó jẹ́ pé ó wà responsible, ó good, ó fine ládùúgbò, kò sí kankan tí táwọn èèyàn lè máa sọ yín pé bóyá nípa ẹ̀ tí kò dáa. Wo àìnà, kò sí kan mẹ́tọ̀ ní ẹ̀dẹ̀ dúró. Wo orúkọ mi gangan ni Adès Pumping, star lọmọ. Bẹ́ẹ̀ni, wá gbọ́ òkúté bisimilá fún. Ọmọ ẹni tó pè mí, Obìnrin Adékọ́lá. O ti ẹ lè mọ̀ how dare you ọmọ ẹni tó pè ní Fẹ́mi ọmọ Adébáyọ̀ ọmọ ẹni tó pè ní Latif sọtàn ó mọ wọn ó máa filẹ̀ fún lábẹ́kúta ó tún mọ̀ olúwa ò tá lọ́wọ́ fi mọ̀ owó yẹn kẹ́ ó mọ Simbona sọtàn ó mọ kọ̀wé alákatá máa ń sọ nìyẹn ẹ súnmọ́ wa tí tá a mọ̀ èèyàn báyìí ká lè ṣe kíni ká lè kọ́ láhàn yìí tó wẹ́rí ọdún Adékọ́lá wá disturb mi láti jọ ẹ̀ wọ́n sọ fún mi pé wáyà tí mi lọ máa rí
wọ́n á wí pé married kò sóbìnrin ta náà gbogbo ti dọ́lẹ́sọ tán wọ́n á wí pé nígbà tí wọ́n á gbọ́ àdúgbò wa wọ́n á wí pé ayú àìní òró sùn arígbálá mọ́ mi kan wọ́n rí pé gbogbo aládùúgbò wa kí fi wọ́n ṣe kí ni kí fi fẹ́ ṣàyà àìní owó star. ọmọkùnrin á ga ọ ókè bá kò fẹ́ fẹ́ràn ṣé òun fẹ́ á fẹ́ bá fi jókòó lọ máa jẹ́ kó lẹ́ràn náà ẹ̀ ṣe wọ̀ ọmọ wa mílíọ̀nù ọjà bá kì í sà. dúró látọjọ́ tí mo ti mọ̀ èdè tó dáa ni máa ń gbọ́ lẹ́nu ẹ̀ èwo ni àkàn mi ò gbọ́ àìná kò yẹ kó jẹ́wọ́. àìná kí ni gbogbo rọ́bìṣì ó dáa dúró sábẹ́ igi láti ọkọ̀ mọ́ jókòó síbẹ̀ mo ní mò ń ṣú ẹ ìwọ ọmọ kọ́ olùkọ́ rẹ̀ yìí bá mi òyìnbó fẹ́ dá dúró ó ti ọkọ̀ owó tí yóò fẹ́ dá dúró náà ó lọ ń dúró de àwọn ẹranko lásán. ó ní o bá mi fà fi sọ kí gbogbo rọ́bìṣì yìí náà. ẹ ṣe wọ́n yẹ bá mi sọ èmi ni kí má bínú wọ́n yẹ bá mi sọ ó tún ní kí má bínú lọ́wọ́ nìyẹn. ẹ̀gbọ́n tó bá ti wà possible pé your own family they no get respect. mi ò máa mú wọn lẹ́nu ẹ̀ wọ́n mú wọn lẹ́nu ẹ̀ àìná tẹ̀mí nǹkan kò ní bàjẹ́ fún ẹ̀mí mi àìná ìbọn ló bá ti di jọ́ mi títí wá ti dá ìdúró tó fẹ́ tọrọ owó tètè yọ owó tó bá kókó fún wọn lówó ni kò jẹ́ kó máa dá ìdúró gbọ́dọ̀ máa rí àwọn ilé mú ẹ. èmi fẹ́ tọrọ owó èmi ẹni sọ bìsá. ọkọ àìná ṣé akínyẹ̀yẹ̀ mo dá lójà akínyẹ̀yẹ̀. sori ayé máa bàjẹ́ ni. akínyẹ̀yẹ̀ mọ́ ni lẹ́mí àìná lẹ́nu ẹ̀. akànnì ọkàn pa ẹ̀jẹ̀ jẹ́jẹ̀ bọ́lá fún bá káàkiri lélẹ̀ àbí ọlọ́gbé ọmọ ti pẹ́lá pẹ́lá kan ọmọ tí ò ní nínú kan tó useless kan ọlọ́gbé wá síbẹ̀ ó jẹ́ kó máa gbọ́dọ̀ sí mi lára níbà. tó ti gbà ní ọ̀gá. ó yẹ fún ẹ ó ti gbà. wo ọmọ kan tó máa ṣe ìṣòro mọ̀ ó ti gbà ó ti lọ ilé mi báyìí ó wá mọ̀ká tó sì wà tó délé ṣe lọ sáré bọ́ṣọ. ọ̀nà fẹ́lẹ́fẹ́lẹ́ kí kò wọlé kí n túbọ̀ ní ọlẹ́rìí burúkú ọmọ àlè idiot fellow nonsense boy nonsense woman ni wọ́n. ṣé bó ti gbà. ọ̀gá adéjì ó fi gbẹ́rẹ́ ó ní ti lọ lé níbi máa bá a. ó fẹ́ gbowó lọ́wọ́ mi ó túmọ̀ sí pé tí n bá fún ẹ lówó wàá gbà á wàá dẹ̀ fi gbọ́kadà ọ̀kadà yóò dẹ̀ ní ṣe báyìí ẹ̀lẹ́jọ́ yẹn ó ti lárí mẹ́lẹ̀ nìyẹn ó lárí mẹ́lẹ̀ ó kó kú ẹ̀rẹ́ mi ò ìwọ ni kọ́kọ́ lọ gba fọ́ọ̀mù lọ́wọ́ mi. ìdágbò yẹ kó máa rí bẹ́ẹ̀ mo gbéṣẹ́ fún rẹ̀ ṣiṣẹ́ tán ẹ wá tó bá jẹ́ kó mọ tó gbọ́ ni ẹni ó yẹ kó ti lọ. tó kúrò níbà bẹ́ẹ̀ fún ó tó síwájú mọ́ bá mi sọ yẹmọyẹmọ. You àìná ìwọ àti bàbá yẹn bí ní para fún yín ẹ máa rẹ àfikẹ́ máa wọ mọ́tò you want to motor like this. ọ̀gá àtọ̀rọ̀ if fine ẹ̀mí ìdí lẹ ṣubú dànù. sọ mí pé irọ́ la kí n pa. àǹtí mi ṣé torí nǹkan tá kí n sọ fún yín òun lè kẹ́ wá sí school. I'm not a baby for crying out loud. I'm old enough to know the right thing and the wrong thing. ìṣèpè mi lè gbọ́ orúkọ báyẹn kó má ta mí lára náà. At least you give me a call. You're even coming to the school premises without any information. No, now, presently, bye. I'm working on my project. Where can you see my supervisor and everything? Hey, you get it, baby. mi ṣàlè. mo mọ̀ pé kí mi lè ṣe àǹtí mi lóhùn. ẹ má dán máa kí yẹn lóhùn. tẹ bá dẹ̀ rọ ọmọ tó ń sọ yìí náà ọmọ dáadáa ni o ọmọ alálùbáríkà ọmọ tẹ́bí tẹ bá bomi sílẹ̀ ló báyìí tẹ bá ní kó dúró báyìí ibi tẹ́ fi sí yẹn gbogbogbò ni màá ti dé bá. Exactly ma. This girl has been a good girl ever since when I met her. So àǹtí mi. ọjọ́ wo la fi máa tẹ̀lé sọ́run. ọ̀ọ́ my sister. Sorry. Tí n bá sọ̀rọ̀ kọjá. Ká ṣẹlẹ̀. Wàá sáàkùn. Ká kò ṣẹlẹ̀ gan. Ká ṣẹlẹ̀. Ká ṣẹlẹ̀. So, sorry, mi ò ní anything láti bẹ́ẹ̀ sọ. Jọ kí ni Àríkẹ́ ṣe fún ẹ? Àríkẹ́? Ọmọ ni. Bí mo ṣe gún ọmọ ọlọ́mọ. Ṣé tó yẹ ló ṣe cycle nítorí Àríkẹ́? Ọmọ ni jẹ́jú mi ni. Ó jẹ́jú mo dẹ̀ jẹ́ mọ̀ pé èmi àìná kan ìlú ikàn ni. Ṣé fẹ́ máa ṣeré ni? Èmi àìná. Àríkẹ́ wọ́n gún ni mo sáré fún kẹ́ mọ̀ pé níṣe orí bí mo ṣe ń wú ẹ̀ pẹ̀lú ìdí ẹnu. Gbogbo nǹkan tí mo fọ́ fún lára ìdí ẹnu. Bọ̀tá bá ti yọ yẹn kúrò kí n má rìn òkú ẹ mú. mo ṣe bẹ́ẹ̀ náà kúrò lórí rẹ̀ ẹ́
fóònù orílẹ̀ ó ti lọ ọmọ ìjẹ́jú mi ni mo lè sáyé fún un yóò mọ̀ pé nǹkan mi ti lé. Smith lè yí sílíìtì ọ̀la sílíìtì mo ti máa ń wọ̀ yìí gan. Sean. Ìsílíìtì mo máa ń wò yìí ó ti pẹ́ mo ti máa ń wò yìí gan lórí tẹlifíṣàn ó pọ̀ sílíìtì ó pọ̀ tó àlè fóònù mi dọ̀tí kú bẹ́ẹ̀ báyìí kí ni bẹ́ẹ̀ ya píṣọ́. Ní sùúrù má worry mi tí ì lọ you understand kí n tó la mọ̀ ya fọ́tò. Rárá ẹ̀yà bẹ́yà. Ọmọ òwúrọ̀ ló láì ọmọ jákèjádé àyẹ̀wò láì o mọ títù sí rárá láì dúró ọmọ olóòrùn ọmọ jákèjádé láì. láì ọmọ jákèjádé ọmọ ọ̀rá nìyí àti ìjàgbọ́n ẹ̀ gbóbi ọ̀sẹ̀ ní jẹ́rí ọmọ ìkú bẹ́lẹ̀ láyé ìpínkù ìdúró ọmọ ìlọ́mọ wọ́n láì jẹ́ o. ọmọ ṣé òye po fọ́nì lọ́wọ́ yìí fọ́nì. and so everybody ló fọ́nì ó fọ́nì ò jẹ́ ìkọ̀kọ̀ gbóbi jẹ́ ká máa lọ láti gbọ́dọ̀ gbọ́ pé ìkọ̀kọ̀ pa ìgbà àtọmọ ìpọ̀ ọ gbọ́dọ̀ gbọ́ sísìn yìí jẹ́ ká máa lọ. tó ní ọlá ìtẹ̀kù mí ìfẹ́ nìkan mo kàn ní talent lára ẹ̀dẹ̀ mo fi pé mo lè help you understand so nothing like that mo kàn fẹ́ help ẹ̀. are you sure? ṣé bí lè ti ṣe ọgbà lọ́wọ́ mi tó lè mo ṣe wá sábà yìí mo lè ṣe bàbá yìí èdè bá mi ṣiṣẹ́ yẹn èdè tí lè lọ sọ̀sẹ̀ sílẹ̀ in fact èèyàn ní. nǹkan ó kéré gan-an ayé àwọn máa ń fẹ́ shitting àwọn fẹ́ redness ẹ̀rọ nǹkan tí nǹkan wá bí pé kóun tó wà ló ṣẹlẹ̀. ọkọ ló pè ní lára mi ẹjọ́ bó ni mo bá fojú sí. ìjẹ́bẹ́ jíjí ẹ lọ lórí ẹ̀. ṣiṣẹ́ lọ sí ń bá ṣẹlẹ̀ lórí ẹ̀. tọ́ba tún wá jẹ́ ká gbọ́ àárín wọn pa. wọ́n ní. irú tí yín ṣọ̀wọ́n. wọ́n ní dúró ẹgbàá bẹ́ẹ̀. nǹkan tó bá mi wá bàbá yín sí ni pé ìpàtẹ́ tó bá mi ṣiṣẹ́ yẹn tí gbẹ ti dán wọ́n rò pé kí ni kí n ṣe àdéhùn payment ṣàkóso gbà. payment kẹ àwọn ohun gbowó àwọn àti ṣiṣẹ́ wa nìyẹn owó kẹ ẹ ṣe yẹn bẹ́ẹ̀. kí n gbowó kí báwo. a kì í gbowó sẹ́. ẹ̀yin kò máa ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́. àwa ń ṣiṣẹ́ àwa tẹ̀ máa ń ṣàánú ni. kárẹ́ntì àfẹ́ jẹ ká gbọ̀yàn rẹ̀ nù lára ẹ̀. just like that. Ọlọ́run. ẹ jọ̀ọ́ ṣé ìjọba máa ń sanwó fún yín ni àbí ẹ ní àwọn nǹkan tó máa ń fún yín ní. ìjọba ò sanwó fáwa o àwọn ń ṣiṣẹ́ fara tiwa ni o Ọlọ́run ló sọ̀rọ̀ fáwa. Ọlọ́run. ṣé bí ibi tí yín ṣòwò o. àmọ́ bàtẹ́lẹ̀ kì í gbowó ṣé mo lè fún yín ní nǹkan. ẹ lè fẹ́ mi ní nǹkan o ìyẹn kò sí wàhálà ọmọ alábàání kì í gbà nǹkan bọ̀ tẹ̀lé sí lè gbà nǹkan. ìyẹn ó yé mi ẹ pàkádọ́ báyìí. ẹ ṣe rè láti ìlú ètò. Èmi àìná mo ti lẹ́sẹ̀ kò mọ́lẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni màá ṣe fi obìnrin sílẹ̀ kàkà ìjẹjẹ mi gbébè ni ní àgbà o nìkan yóò gbà rárá pé ó rí mi pẹ̀lú ọkùnrin kò bá mi sọ̀rọ̀ bóyá sọ fọ́kùnrin pé mi ìṣọmọkùnrin ò fẹ́ pé jàgídíjàgan ni nìyà ó bà ayé mi jẹ́ níbẹ̀ ni màá fi sílẹ̀ rárá èmi gáàjẹ ṣẹ̀sín màá jẹ́ ṣẹ̀sín ẹ̀sìn awọ́rò gidi màá jẹ́ ṣe bẹ́ẹ̀ ni màá jẹ́ ṣẹlẹ́yà bẹ́ẹ̀ ni mo máa ṣe ti yé mi o mo ti mọ màá ṣe kò bó ṣe àná kéṣẹ̀sìn kèmí àìnà bá mọ̀ mú ṣẹ̀sìn mi àdéyìn lẹ́yìn rẹ̀ kí sì wàhálà
Ṣàánú mi tó bá mi delete videos yìí. Mo gbà ní ìwà ọ̀rẹ́ mọ́ rárá. Ní ìwà ọ̀rẹ́ mọ́ ṣọmọ mo fẹ́. Ọmọ balẹ̀ lára àṣà. Ọmọ balẹ̀ ṣọmọ kó ti dé. Ṣó mọ̀ ọmọ kó ti dé. Ọ̀yá lọ sọ́dọ̀ wá gba etí rẹ̀ láàrin èrò níbi kẹ̀yà. Àárín èrò ni o àti gba etí rẹ̀. Kí lọ sáàárín èrò. Kí lọ gbọ́ ọmọ balẹ̀ létí. Láàrin èrò. Ṣọmọ kó ti ṣẹ̀yìn. Dàpọ̀ ṣẹ̀yìn agolo míìkì ló mú wọn fún mi agolo. Bọ̀bẹ́ ìbáṣíà ni mo fẹ́ mú wọn fún ọ. Báṣíà. So kò bá sì mọ̀ pé ó wà fìyàn fídíò yìí mọ̀. Pé kí mi dìdí tirẹ̀. Yàgbọ̀n báyìí sí àpẹẹrẹ màá sọ fọ́kàn rẹ̀. Àìmọ́. Iṣẹ́ tó ń bẹ̀ mí ló lágbára. Ṣé bí 50,000 ló ní mú wá? Wípé ò ní bóòsì fídíòs yìí. Iṣẹ́ tó mọ̀ pé kò rọrùn ló ń fún mi yá yìí. Èmi lè ṣe. Báwo? Èmi lè ṣe Àìná. Èsì ara nà kọ́yà. Àìná. Àìná kò dá báyìí o. Àìná. Levi, Shiva. Ish. Ẹrùkù 100. Ọ̀pá ìná ni. Ó tún ti gbé ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ sí ní náà. Ọmọ ẹ̀kọ́ tó pàpọ̀ tó kún pẹ̀lú tàbí kan tó mẹ́jọ Àìná. Kí ló tún ṣe fún yín? Àìná ni. Ọ̀pá ìná ni. Ìyá Àìná, ẹ fara yín balẹ̀ o. Torí Àìná la ṣe wá lóòótọ́. Àmọ́ ó lè ta ló yẹ ká wá bí. Ó ti yẹ yín sìn. Ọ̀rẹ́ mi rè Smith ni. Ẹ mọ̀ pé gbajúmọ̀ òṣèré ni. Gbogbo èèyàn ló mọ̀ ẹ́ náà mọ̀. Ó wá láti wá ẹ̀pọ̀ Àìná ni. Gẹ́gẹ́ bí ìkọ̀ tó sọ fún mi. Tí ó ti yẹ yín sìn. Ẹ jẹ́ kó fi ara balẹ̀ ṣàlàyé fún yín. Àìná òṣèré kò ṣe kàn tó jẹ́ Àìná ní ìkọ̀kọ̀ tí mo rí lára tó jẹ́ pé mo lè bring out the kind of marriage ọ̀pọ̀ tó ti pẹ̀ talent so mo fẹ́ ká wá ìnáwó ní ẹ̀kọ́ ṣé kó ṣẹ́ni tí ń lọ bọ̀ bá Talent wo lè lára Àìná? Ẹ jẹ́wọ́ fún mi, màá bá wí. Talent wo lè lára Àìná? Ìyá Àìná, Àìná ògùn yẹn kò sí any bad thing fún yàn tó ti yẹn but a wà láti wá ṣe ìrànlọ́wọ́ fún gẹ́gẹ́ bó ṣe sọ so ẹ gbà láyè gbogbo ohun tó bá sọ ẹ gbà fún. ọmọ ẹ̀ ṣe ní tí mo ti ń rí talent I know is inbuilt it's natural ṣe rí àwọn kan wà ní ìjọsìn tó ẹ pé wọ́n fake I know ṣe fake ó wà original èyí so mo pípẹ́ bá ṣàwọn kankan pẹ̀lú ìkankan mo lè take I know to that place so ẹ̀ pé ẹ̀ gbọ́n máa rí máa fi máa yan bọ̀. Kò sọ pé ó tó ṣẹlẹ̀ fún mi mo mọ̀ pé ìdánwò ọ̀pọ̀ ó ti gbúyàn àbí ẹ mọ̀ pé Uncle Smith àwọn olórin ìtàgé ni àwọn ti lọ ṣe nǹkan tí yẹ kó ṣe sáàrin wọn. wọ́n máa ń fẹ́ káwa ní pé ìbò àìná wà. Àìná lè bèrè lẹ́bí lára ní garaga. Àìná onídàá ẹ̀ lọ́gọ́ méjìlá olù agogo kò ní wọlé. bó jẹ́ agogo ọ̀hún lè wọlé problem pẹ̀lú wọn á jí wá láàárọ̀ ó tó bá dé ẹ bá mi sọ fún pé Smith dé sọ fún mi. nǹkan táyì bá ṣe tán ẹ kò sọ fún mi ní ṣàtúnṣe mi. Ìyá Àìná ọ̀rá yín bá Àìná ò ṣe gbọ́. Ó dà yín lójú. Ó dà yín lójú. Gbọ́ Àìná padà wá bá mi ọ́. Hello Àìná. Àdùnní ló ń sọ̀rọ̀. Iṣẹ́ tó rán mi ni. Mo ti ṣetán láti jẹ báyìí. Àmọ́ mo fẹ́ kó o gbàgbọ́ pé mo ti ṣetán báyìí láti jẹ́ṣẹ́ yẹn. Mo fẹ́ kó wá bá mi nílé. Ilé ọ̀dọ̀ mi ni.
bẹ́ẹ̀ ni ẹ̀ mú àwájú ilé gan báyìí torí báyìí ni mo fẹ́ lọ bí tó rán mi kó wá lè gbàgbọ́ pé mo ti ṣetán láti lọ jẹ́ṣẹ́ yẹn mo ṣe ní ìyọjú sí mi ó dà ó ṣe máa retí ẹ o má pẹ́ nísinsìnyí ni o ṣe. Àìná. ẹ̀yẹ́ àdúgbò ó ti jáde bàbá jọ ẹ wo ẹ dákun. bàbá ní kẹ́ ẹ dákẹ́ ẹ bọ̀ bẹ̀rù àgbàlagbà ẹ wà wájú baálẹ̀ wo má yìnbọn bàbá ẹ kí ló ṣẹlẹ̀ gan-an ní pàtó. ẹ ṣe bá mi. mo sọ fún yín mo ní pé ayé lóyìn lóko ó sọ lóyìn odò ó gbé ìmọ̀ lẹ́yìn ẹ̀ ó jalè ó lé ní. ó jalè. tó bá wá rí bẹ́ẹ̀ kí ló gbé. kí ló gbé gan-an. ẹ ṣeun bàbá balẹ̀ o bàbá balógun ẹ ṣeun o níṣẹ́ ni mo jáde láì kì í ṣe pé mo ṣílẹ̀kùn lé mi lẹ̀ níṣẹ́ mo dédé bá ìná nínú ilé gbogbo ohun tí mo fi ń ṣe ẹ̀ṣọ́ gbogbo jẹ́rìí mi pátá ni mo bá lọ́wọ́ àìná. ó lè lè ní. ó kó gbogbo. ẹ̀wọ̀n àmúṣẹ̀ṣọ́ mi. góòlù. o kó nǹkan àmúṣẹ̀ṣọ́ o tún kọ́ bẹ̀ jẹ́. wọ́n ní kí làgbẹ́ ń ṣe tí ń dòru o lè ní. a ní ọmọ pẹ̀lú oko bí ẹrú ká ẹ má sì tètè wálé bí ọmọ òkú ọ̀lẹ́ kí làgbẹ́ rẹ̀ ń ṣe tí ń dòru tí ìbáṣepọ̀ fẹ́ dín nǹkan ẹnì o lè ní olóòótọ́ ọmọ bí yóò máa wá karọ́ mọ́. ẹ ń bá bímọ ọ̀ràn ní pọ̀n. ìyá ìná ìyá ìná dákẹ́ ẹnu ẹ sọ ọkọ láti bẹ̀rẹ̀ ní ṣe gàdígàdí kiri ẹ lójú ẹ lè ó lé ẹ mú ọmọ yín àgbàgbà fọ ìkẹsàn wọlé ọwọ́ anìkànjalè. ẹ ò bàbá kò ní bàjẹ́ fún yín àti ìdègò ọmọ yẹn mi. pẹ̀lú ṣèdájọ́ ọwọ́ ẹjọ́ etí ẹ̀ tápá bíi mo ní ìdílé. ẹdúró etí ẹ má délé tí ẹ gé etí ó tó bá ẹ má wàá ṣèdájọ́ lọ́wọ́ ara yín nítorí olè máa rí ojú ẹ ó rí olè olórí gbógẹ́gbógẹ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀fílẹ̀ ẹ wo ìjọba gan ọ̀fẹ́ ká ṣe ká ṣòfin lọ́wọ́ ara wa ẹ má dájọ́ lọ́wọ́ ara yín àwọn tó jù wá lọ ń bẹ ní òkè ọjà àwọn lápè àwọn láàfi ọ̀rọ̀ rẹ̀ tó létí láàfi lé wa lọ́wọ́. balógun gbé fóòmù ẹ kó o pe DPO ó ní kó fi ọmọ ẹ̀ bíi mẹ́rin ránṣẹ́ bá a mọ́lẹ̀ olórí burúkú ẹ dáná sóyún ẹ wo ẹjẹ ń gbọ́rọ̀ o ẹjẹ ń gbọ́rọ̀ o. Hello, wọ́n ti mú olè kan ládùúgbò wa náà ẹni sùúrù ẹni sùúrù. Ìfẹ́ kí wọ́n ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn nígbà tẹ́yìn ọlọ́pàá ti wà ẹ máa bọ̀ ẹ wá bá wa mú ẹ gbọ́. Wọ́n lè ju ẹ̀ṣọ́ nínú ọdún lè jáde wọ́n ní ìdílé jáde ọmọ nílé wọ́n lè ṣe àdúrà ojú lè jáde ooo ọmọ nílé ní kò lè jáde ṣáájú.
Jọ̀wọ́ bínú sí mi, gbogbo bínú máa ṣe níbẹ̀. Ìgbà ìmọ̀ ni mímọ̀ gbogbo máa ṣe ìdá. Mímọ̀ jọ dáríjì mi. Èmi àìná kan mọ́ sá iná ọ̀rọ̀ níbẹ̀ ni mo ti dá iná ọ̀rọ̀ níbẹ̀. Jọ dáríjì mi ọlá. Dáríjì mi ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ mọ́. Jọ pé ọlọ́. Dáríjì mi ọlá. Ọlọ́jọ́ dáríjì mi, jọ. Ọlọ́jọ́ dáríjì mi. Àìná, lóòótọ́, mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi. And I also love you. But Àìná, ẹ pa òbóró mọ́. Ó ti late. Ṣúrí Àìná. Gbogbo àwọn wa jàgídíjàgan tó máa ń wò nígbà yẹn ó ti bà a lot of things jẹ́. Gbogbo àwọn wa yánmayànmá yẹn oríṣiríṣi nǹkan ló ti bàjẹ́. In fact Àìná lórí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ nígbà yẹn fídíò yẹn kó viral gan. In fact àǹtí mi rí fídíò yẹn wọ́n tún fídíò yẹn ràn mí. We go to read online. Gbogbo school blog ló gbé fídíò náà. Ṣé kí àwọn èèyàn kan fi sọ̀rọ̀ sí mi? Wọ́n fi pè mí ní ọkọ òní. I feel so embarrassed. In fact, disgrace yẹn kò kó ní ọkàn mi. Tí bá ń lọ ní school kan, ojú máa ń tì mí. I know. Ṣé gbogbo kí ni èyí? Really cost me a lot. And tó bá dẹ̀ rántí jọ́ tí sísá mi wá sí school wọ́n fẹ́ wá mú ẹ̀. Oríṣiríṣi obìnrin ló kọjá níjọ́ náà. Ó ti wà lẹ́nu ẹ̀rọ. Mo rí ọmọ tí méjì àní olóhùn ti ṣe títí. Previous supervisor in the problem tí mo ní. The man is so adamant. Ó kàn fún mi ní tough time ni. Ìwọ náà look for when he's happy and patronizing. Àná lọ school rí, mo gba school kọjá. I don't do that. You should know I don't do that. Kí lè máa patronize lecturer fún? Ẹni ẹ̀ ń kọ́ mi kí n bribe ẹ̀ nìyẹn náà. Ta ló ń kọ́? Àti mi very much. What's up my twin? How are you? How you doing? Hello, how are you? How the lecture? You look so beautiful. Thank you, ma'am. Hola. Alright, I'll see you guys later. Alright then. Alright, later. Wọ́n ṣe wọlé lọ́dún level student. Tọ́wọ́ tí mo sọ bá gbé ẹ máa rí. Kí ni? Ìyàwó mi, báwo ni ọkọ mi? How are you? Àǹtí mi kí ni gbogbo ilé ń sìn? Àwọn ọmọ fún mi máa fine. Wọ́n fine, ẹ ṣe gan. So straight. Thank you. Irú ẹ̀kọ́ ló ń sọ. You mean it? I don't do such things. Are you serious? I don't do kids. Okay. I don't do riffraff. Àdúró wo mi squint tí àbúrò mi. Now you are talking. Really? Yes. Wọ́n fi dẹ lójú. Tó bá wà classic. Tó bá wà sophisticated. Tó bá wà intelligent. Níbo káàkiri ṣẹlẹ̀ ṣẹ́kù páàkì mọ́tò síbẹ̀ kékeré béèrè pé àìnà ṣé ẹ̀kẹ́ gbàṣẹ lọ́wọ́ ẹ̀rọ kí tó páàkì mọ́tò síbẹ̀ yìí. Àìnà tẹ̀lé ní kọ́ àìnà tẹ̀lé kí ló ṣẹlẹ̀ kò yé mi. Jésù wọn náà jà rẹ̀. Ṣé ìjọkọ̀ ò ṣí ẹ́? Oṣù ọ̀pọ̀ forí balẹ̀. Oṣù ọ̀. Mo ti gẹ̀ẹ́tì ọmọ ẹ̀. No now. Jésù bá mi. Ọlá psychopath mọ́tò síbẹ̀ náà. Kébè pé ìsàkà àìnà ládùúgbò yìí. Ṣé wọ́n pé èmi àìnà ládùúgbò yìí kan ní? Calm down. Sísá mi tó fẹ́ wá mi. Àwọn lọ ní mọ́tò yìí, àwọn lọ pàtó, àwọn ọ̀dẹ̀ lọ́dún yìí. Tó kó kí wọn dáadáa. Ẹ̀sìn ló bá kàn jẹ́ sísá rẹ̀ àti káìkó. A sanwó, àṣé kí mi fọ́ ni. Sanwó náà. Ọlá. No, now, stop it! That's my friend. What I'm telling you about.
Àǹtí, ó nà ká ṣe ìjẹ ìgbọ́, ọ̀gbìn ìgbésí lára ìjẹ ìgbọ́ pípé. Ẹ̀ẹ́dẹ̀ sanwó àbí sọ kí ni fọ́ọ̀mù? Ṣé kí ni fọ́ọ̀mù? Káìjà kí ló ṣe ẹ̀gbọ́n? Mo ní fọ́. Ìjọ náà ṣe náà kò kọjá sásìkò. Ó lè mọ̀ pé èmi àti Zainab kì í sọ̀rọ̀. But bí Zainab ṣe ń bọ̀, the sister mi ti ṣáìtì ẹ̀ látọ̀. Ìwọ́n rò kò mọ̀ ẹ́ lò. Sister mi kò fell in love pẹ̀lú Zainab. Wọ́n like Zainab. Zainab tún kí wọn. Bí Zainab ṣe kí wọn, wọ́n tún like ẹ̀ dì mọ́. Àti báyìí ni sister mi ti like Zainab. In fact, Zainab ti lóyún. Dúró náà ọlá Zainab ká kọ́ mi pẹ̀lú Zainab yóò kọ́ mi Zainab kó bá lóyún kéènóyún ẹnu gbogbo ẹ̀ máa ti rẹ̀ èdè stọ̀pùra ọlá ẹ̀nà èdè stọ̀pùra èdà lọ dúró. Zainab, sure. I'm responsible for the pregnancy. Èmi ni mo fún Zainab lóyún. Èmi ti bàjẹ́. I know you caused this. Ó sọ fún ẹ ò gbọ́. Ó kìlọ̀ fún ẹ títí ò gbọ́. Sórí ibi tó bá ìyá rẹ̀ dé. I know I love you, but it's too late. There's nothing I can do again, I know. Yes. It's Zainab lórí. Not to worry. Ọmọ yẹn ti dáṣọ. Èmi ti bàjẹ́.